Ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ TV lónìí tí ń ṣe ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2022. Ìròyìn àpapọ̀ náà la mú wá fún yín láti ẹnu èmi Sọ́ní Sodiq Abiodun. Ṣáájú ká tó ka ìròyìn náà fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú rẹ̀. Lórí ìgbẹ́jọ́ ti Timothy tòun ti Adédoyin báyìí ní ilé ẹjọ́ yóò jókòó pọ̀ lónìí láti mọ ohun tí ẹ̀wọ̀n yóò ṣe lórí ìgbẹ́jọ́ náà o. Àwọn tí ó jẹ́ ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti padà fọwọ́ sí pé kí àwọn ilé ẹ̀kọ́ nílẹ̀ yìí kí wọ́n máa lo èdè abínibí láti máa kọ́ àfikún àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o. Ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Aisha Buhari ti dúró báyìí ṣetán láti dúró sọ̀rọ̀ lórí bí Aminu Adamu ti ṣe kọ ọ̀rọ̀ kògbákùgbé sí i. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti padà gbé ọba aláyé kan báyìí relé ẹjọ́ látàrí ìwàkiwà lẹ́yìn tí ó wù. Nínú ìròyìn míì, ọdẹ kan ti padà yìnbọn fún ẹnìkan lẹ́yìn tó ń dẹmu nínú igbó. Nínú ìròyìn eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù Tunisia padà náà ti France báyìí lámì kan sódò. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ipò YouTube wa jẹ́ bàbá gbàgede ìmọ̀ TV. Ẹ láìkí ẹ share rẹ̀, ẹ fi ògbà yìí síbẹ̀ o. Lórí ti Facebook wa ń kọ́ ẹ ti gbàgede ìmọ̀ with Alaye Adébáyọ̀. Lórí ti Instagram wa ẹ ti gbàgede ìmọ̀ _22. Ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà. Ìròyìn náà rí o lẹ́kùnrẹ́rẹ́. Lórí ẹjọ́ Timothy Adégòkè tó ń ti Ramon Adédoyin, ilé ẹjọ́ ti ṣetán báyìí láti jókòó lónìí lórí ìgbẹ́jọ́ náà o. Tẹ́ ẹ bá gbàgbé, ilé ẹjọ́ náà ni wọ́n ti fi ẹ̀sùn bíi 18 lẹ́yìn tó ní ṣe pẹ̀lú ìpànìyàn kọ ẹni tí ń ṣe Ramon Adédoyin látàrí ikú lẹ́yìn tó pa Timothy Adégòkè náà o. Ìròyìn tẹ̀wájú báyìí wípé òní gangan nílé ẹjọ́ náà padà fi ìgbẹ́jọ́ sí lẹ́yìn tí wọ́n sún ìgbẹ́jọ́ náà sí òní tòun ti ọ̀la o. Wọ́n pe ẹni tí ń ṣe agbẹjọ́rò àgbà kan ìyẹn Fẹ́mi Fálànà lẹ́yìn tí ó ń dúró fún Timothy Adégòkè ló ti ń padà jẹ́ kó di mímọ̀ báyìí fún ilé ẹjọ́ wípé òun ti ń gbà lọ́nà láti rí pé òun dúró ń béèrè ìbéèrè lọ́wọ́ àwọn tí wọ́n fi ẹ̀sùn náà kàn o. Nínú ìròyìn míì, ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti padà fi ọwọ́ sí báyìí wípé kí àwọn ilé ẹ̀kọ́ lè tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ń bẹ̀rẹ̀ sí ní máa lo èdè abínibí láti máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nínú yàrá ìkàwé o. Àgbọ́ báyìí pé ọ̀rọ̀ náà ló jáde láti ẹni tí ń ṣe mínísítà fúnra tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn Àdàmú lẹ́yìn ìgbà tí wọ́n jókòó ṣe ìpàdé pọ̀ lẹ́yìn tí ó jẹ́ ti àwọn ìgbìmọ̀ ìṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà lólùwà Àbújá o. Àdàmú náà ló sọ̀rọ̀ náà jáde lẹ́yìn ìgbà tí wọ́n ti parí ìpàdé náà pẹ̀lú ààrẹ Muhammadu Buhari lólùwà Àbújá tó ń jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti padà fọwọ́ sí wípé kí àwọn ilé ẹ̀kọ́ lẹ́yìn tó jẹ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ tóun ti àwọn tó jẹ́ ìpele lẹ́yìn tó ga díẹ̀ sí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo èdè abínibí nínú ìyàrá ìkẹ́kọ̀ọ́ láti máa fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà o. Ó pe ìgbésẹ̀ tuntun náà pé ó ṣeé ṣe kó le fún àwọn tí ó jẹ́ olùkọ́ látàrí bí kò ti ṣe sí nǹkan lẹ́yìn tí wọ́n yóò máa fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà o. Ó pe àmọ́ òun gbàgbọ́ wípé irúfẹ́ ìgbésẹ̀ yìí ló jẹ́ pé ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ló ṣe kókó. Ó pe yẹ kí ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti gbérò ìgbésẹ̀ náà láti ọjọ́ tó ti pẹ́ wá o. Ó tẹ̀wáyé gbogbo èdè lẹ́yìn tó jẹ́ ti àbínibí tó pọ̀ jàǹtìrẹrẹ nílẹ̀ yìí ló mà tó bí 600 níye. Ó pe àwọn ilé ẹ̀kọ́ náà ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa lo àwọn èdè abínibí lẹ́yìn tó bá wà ní agbègbè wọn. Aisha Buhari ìyẹn ìyàwó ààrẹ Muhammadu Buhari ti ṣetán báyìí láti dúró níwájú ilé ẹjọ́ sọ̀rọ̀ lórí bí ẹni tí a mọ̀ sí Aminu Adamu kan ti ṣe kọ ọ̀rọ̀ kògbákùngbé sí. Àgbọ́ báyìí wípé ìyàwó ààrẹ Muhammadu Buhari náà lọ́ti forúkọ rẹ̀ báyìí sára àwọn lẹ́yìn tí wọ́n yóò dúró rojọ́ ní ilé ẹjọ́ látàrí ẹni tí yóò jẹ́ ẹni tí ó yóò sọ̀rọ̀ lórí ẹjọ́ náà o. Wọ́n pe Aisha Buhari ni yóò wí tẹnu rẹ̀ sọ ohun tí ojú rẹ̀ rí látàrí ọ̀rọ̀ náà o.
wọ́n tẹ̀wájú pé tẹ́ ẹ̀ bá gbàgbé ẹni tí ń ṣe Àdàmú Aminu náà lọ́wọ́ bà lẹ́yìn ìgbà tó fọ̀rọ̀ kan léde ní ọjọ́ 18 oṣù tí a wà yìí wípé ni ó ń ṣe àwọn nǹkan míì sẹ́yìn tí ń ṣe ìyàwó ààrẹ náà o wọ́n pé ohun tí ó kọ nípa ìyàwó ààrẹ náà òun náà ló jẹ́ ọkùnrin gbákùngbé kan lẹ́yìn tí ìyàwó ààrẹ náà sì padà bínú sí i wọ́n pé ní ọjọ́ 18 náà ni wọ́n padà gbé ní oṣù kọkànlá ọdún 2022 lẹ́yìn tí a wà yìí lọ sódùwà Àbújá o ìròyìn náà wá tẹ̀wájú pé ní ìgbà tó di ọjọ́ 29 ló padà gbọ́rọ̀ náà lọ sí ilé ẹjọ́ wọ́n pé àwọn kan lẹ́yìn tí wọ́n ti padà kókó wọn síta báyìí gẹ́gẹ́ bí àwọn lẹ́yìn tí wọ́n yóò dúró láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà ló jẹ́ pé Aisha Buhari òun náà ń bẹ lára wọn bẹ́ẹ̀ pẹ̀lú àwọn yòókù lẹ́yìn tí wọ́n tún jẹ́ ọlọ́pàá lẹ́yìn tó wà lórí ẹjọ́ náà o wọ́n tẹ̀wájú wípé ẹni tí a mọ̀ sí Àdàmú náà ló jẹ́ pé ó ń gbìyànjú láti ṣe ìdánwò rẹ̀ lẹ́yìn tó ń bọ̀ lọ́jọ́ 5 oṣù kejìlá ọdún tí a wà yìí àmọ́ tí ilé ẹjọ́ lẹ́yìn tẹ́ pé ó padà pa láṣẹ ní àná wípé kí wọ́n gbé ẹni tí ń ṣe Àdàmú náà lọ sí ọgbà ẹ̀wọ̀n náà tí di oṣù kìíní ọjọ́ 30 ọdún 2023 o. iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tó ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti padà gbé ọba aláyé kan lẹ́yìn tí àwọn èèyàn mọ̀ dáadáa lọ́lé ẹjọ́ báyìí látàrí ẹ̀sùn bí ó ti ṣe bà nǹkan jẹ́ ní ìpínlẹ̀ náà o àgbọ́ wípé ọba Olúfẹ́mi Àgùnsóyè ìyẹn tí a mọ̀ sí ọba aláyé ti ìlú Ìjẹ̀bú Ìjẹ̀ṣà ní ọwọ́ mà ti bàbá yìí tí wọ́n sì ti gbé relé ẹjọ́ látàrí ẹ̀sùn ló ti ṣe bà nǹkan jẹ́ ní ibìkan lẹ́yìn tí wọ́n fi ṣe ìfáfitì tí ó ní ṣe pẹ̀lú ti àgbẹ̀ tí nǹkan náà sì tó owó tó tó bíi bílíọ̀nù 3 níye o àgbọ́ wípé àbàláyé náà ní ojú ọmọ ọdún 65 lọ ṣe pé àwọn yòókù rẹ̀ tí wọ́n ti padà sá lọ́wọ́lọ́ ní àmọ̀ sí ọmọọba Òtúkọ̀yà Àrójójójoyè Olúsànyà Ọ̀ṣunbùkọ́lá Olúgbénga Abúdọ̀rẹ̀ àtọ̀bátẹ́lẹ̀ Israel olóyè Sunday Fáṣọ̀sìn Àríyọ̀ Kẹ́hìndé Ọlájùbú Owóbọ̀rọ̀dé Sunday Ọ̀jẹ̀lábí àti Babátọ́pẹ́ Babáníyì ìròyìn tẹ̀wájú pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti padà kó wọn ilé ẹjọ́ láti bẹ̀rẹ̀ sí máa gbọ́ ìgbẹ́jọ́ náà o wọ́n pé ìgbésẹ̀ yìí gan ni wọ́n gbé ní oṣù kínní ọdún 2017 lẹ́yìn tó kàn padà wá gbé wọn ilé ẹjọ́ lọ́dún 2022 àgbọ́ báyìí wípé ìgbésẹ̀ náà lẹ́gbẹ́ ó tako òfin ti ìpínlẹ̀ Ọ̀ṣun bákan náà wọ́n pé níṣe ni wọ́n dìídì lọ sí ibìkan lẹ́yìn tí wọ́n kó nǹkan sí tí ó jẹ́ ti arákùnrin kan lẹ́yìn tẹ́ pé a mọ̀ sí lóyè Ọmọ́túndé tí wọ́n sì lọ bá kíní ọ̀hún jẹ́ tó sì tó bí bílíọ̀nù 3 náírà o ẹni tí ń ṣe adájọ́ lórí ẹjọ́ náà ìyẹn Kíkẹ́ Adébáyọ̀ ló padà wá ń sọ wípé òun fún ọba náà láǹfààní láti máa relé látàrí bó ti jẹ́ èèyàn pàtàkì láwùjọ tí wọ́n sì padà sún ìgbẹ́jọ́ náà sí oṣù kejì ọjọ́ 6 ọdún 2023 o. ẹnìkan lẹ́yìn tí ó ń jẹ́ ọdẹ apẹran kan ní ìpínlẹ̀ Ondo ti padà yìnbọn pa ẹnìkan lẹ́yìn tí ń dẹmu ní ìpínlẹ̀ náà o àgbọ́ wípé ọdẹ apẹran náà ní orúkọ rẹ̀ jẹ́ Sunday Olúbùsádé lẹ́yìn tẹ́ pé ó padà pa ẹnìkan tí ò ju ọmọ 30 ọdún lọ tẹ́ pé ìyẹn ń ṣe iṣẹ́ lẹ́yìn tí a mọ̀ sí kíkó ẹmu nínú ìgbó náà o ìròyìn ṣàlàyé wípé ẹni tó pa náà ni a mọ̀ sí Kẹ́hìndé ó pé òun wò bóyá ẹranko òun ni Kẹ́hìndé náà nídè dé àkókò tó òun yìnbọn pa nínú igbó àgbọ́ wípé èyí ló wáyé ní ìlú Ondo ní ìpínlẹ̀ Ondo bákan náà o ìròyìn tẹ̀síwájú wípé nínú ibi odò kan ní ẹni tí a mọ̀ sí Sunday Olúbùsádé náà tí ṣàdédé rí Kẹ́hìndé náà àmọ́ tó rò bóyá ẹranko inú igbó lè tí ó ṣe jẹ ni wọ́n pé ní àkókò yìí ló ṣàdédé yìnbọn lu ẹni tí a mọ̀ sí Kẹ́hìndé náà tó sì padà gbẹ́mìí mì o ó ní pé fún ara òun padà lọ sọ fún àwọn ọlọ́pàá ẹni tí ń ṣe ọ̀gá àgbà ọlọ́pàá tó ń ti agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà ìyẹn Fúnmi Odùlámì tí padà fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé lóòótọ́ ni ẹni tí a mọ̀ sí Sunday Olúbùsádé náà ni ó wá bá àwọn ní ilé iṣẹ́ ọlọ́pàá náà láti wá fi ẹjọ́ ara rẹ̀ sùn àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tí ń gbé ìgbésẹ̀ láti gbé àwọn ará ìlú náà ní wọn padà sọ̀rọ̀ náà di wàhálà tó ti họ́wùhọ́wù. nínú ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù lẹ́yìn tí a mọ̀ sí Tunisia padà náà ti Faransé báyìí lámì kan sódò
ìròyìn ti tẹ̀síwájú ṣàlàyé báyìí wípé nínú eré ìdíje léyìí tó lọ lọ́wọ́lọ́wọ́ ní ti Qatar lẹ́yìn tí ó jẹ́ ti FIFA torílẹ̀-èdè àgbáyé ló máa jẹ́ wípé orílẹ̀-èdè Tunisia padà náà ti Faransé lámì kan sódò. Ìròyìn náà ló ṣàlàyé pé agbábọ́ọ̀lù kan lẹ́yìn tí a mọ̀ sí Mbappe lọ́yẹ̀ pé ó gbìyànjú títí àmọ́ lẹ́yìn rẹ̀ yìí ikọ̀ lẹ́yìn tí a mọ̀ sí Tunisia náà wọ́n padà náà ti Faransé náà lámì kan sódò. Kò ní jù bá lọ fún ti ìròyìn àpapọ̀ ìtàmọ́wá fún yìí Sọ́ní Sodiq Abiodun náà ló kọ tèmi. Ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí òpó YouTube wa ẹ tẹ Bàbá Gbàgede Ìmọ̀ TV ẹ láìkí ẹ share rẹ ẹ fi èròǹgbà yín síbẹ̀ o. Lórí ti Facebook wọn kọ́ ẹ tẹ Gbàgede Ìmọ̀ with Alaye Adébáyọ̀. Lórí ti Instagram wa ẹ tẹ Gbàgede Ìmọ̀ _22. Ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà àmọ́ kí n tó máa lọ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ilé ẹjọ́ ti ṣetán báyìí láti jókòó lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹjọ́ ti Timothy Adégòkè tó ti Abdulrahman Adégòkè. Ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti padà fọwọ́ sí báyìí wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí máa lo èdè abínibí láti máa kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nínú yàrá ìkẹ́kọ̀ọ́. Ẹni tí ń ṣe ìyàwó ààrẹ Muhammadu Buhari ṣetán báyìí láti wújọ́ nílé ẹjọ́ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Aminu Adamu. Nínú ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Tunisia padà náà Faransé báyìí lámì kan sódò nínú ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti FIFA léyìí tó ń lọ lọ́wọ́ ní Qatar. Kò ní jù bá lọ fún ti ìròyìn àpapọ̀ èyí tàwọn afọ̀yín Sọ́ní Sodiq Abiodun náà lórúkọ tèmi tí dìgbà míì ire o.